What's up, everybody? Morning, afternoon, evening, wherever you are watching me from. Today is a special day to everybody, Nigerians. I want you all to know that it is important to celebrate with our Muslim brothers and sisters and wish them Barika de Salah. And for those of you that are not Muslim, I want to say congratulations to you because one way or the other, you have friends that are Muslim and you celebrate with them. During the Easter, I remember the same your friend, Muslim friend, celebrated with you. They party with you. They made the Easter a successful one. I know we cannot do without one another, regardless of what. You understand, we still need one another. That's why I want to say congratulations to all of us. Together, we can make the world a better place to live. So on that note, I have somebody who I would like to prank. I want to prank somebody. I need to prank that my bros. I've not been talking to him, but I want to surprise him. I hope he can allow me to prank him because that is what we do. We prank people for living. So let me give him a call. Let's hope he's available to pick my call. Okay. It's ringing. Ringing. Bros. Bros. Barika de Salah. Mo ti pe WhatsApp number yín. On data ni. Me need that. Okay, I can understand now. I can understand. Me too, I had to just, buy small fuel so that I can talk to you. Mo ti hope lórí WhatsApp call. WhatsApp is really helping us these days when there is no much to call. So ẹ kú ọdún o, ẹ kú ìyèdún o, ẹ̀mí á so púpọ̀ ọdún láyé o. Nínú ọlá ńlá, nínú àlàáfíà, nínú ìfọ̀kànbalẹ̀, nínú ìdẹ̀rùn, nínú ìrọ̀rùn. Fún gbogbo ọmọ Nàìjíríà àti gbogbo èèyàn lágbàáyé àti gbogbo àwọn fámìlì wa ibikíbi tán bá wà. Àánú Ọlọ́run, ìfọ̀kànbalẹ̀, ìrọ̀rùn kó máa bá gbogbo wa. Mo fẹ́ béèrè kankan lọ́wọ́ yín, mi mọ̀ bóyá ẹ lè ṣe fún mi o. Okay. Ṣé tí n bá fẹ́ prank yín, ẹ lè jẹ́ kí n prank yín? Hello? Okay. I don't know, man. Bros. Hello? Tó máa ń sọ pé ó jápa. Bó ṣe ẹni tó lọ sí lóyìnbó nìkan ló jápa, ẹ̀yin gan ti jápa. Mo ní ṣé ẹgbọ́n kan tí mo sọ ṣá? Ẹgbọ́n kan tí mo sọ kẹ́ tó court. Ṣé ilẹ̀ court? Èmi kọ́ mo court ẹ. Mo ní pé mo fẹ́ prank yín, ṣé ẹ lè jẹ́ kí n prank yín? Mi gbọ́. Okay, kí lẹ gbọ́ tí mo sọ? Orí ọ̀fẹ́ prank mi. Mo ní ṣé ẹ lè jẹ́ kí n prank yín? Now? Good, I love that. Oh, bros, I love that. Good. Now, tí n bá sọ pé kẹ́ ẹ díjú yín sìn, tẹ́ bá dẹ̀ yá, ẹ máa bá mi níwájú yín báyìí, ṣé máa believe ẹ̀? Ẹ lè believe ẹ̀? Ẹ lè believe ẹ̀? Ó yá. Yes. Ìṣẹ́jú kan péré. Ṣé ẹ lè fi díjú yín
Ó yá. Màá máa wo táìmù torí mò ń wo táìmù nsìn. Ó yá. Ẹ máa díjú yín fún ìṣẹ́jú kan. Láàárín ìṣẹ́jú kan yẹn ẹ máa yá. Ó yá. Are you ready? Yes. 1, 2. Màá máa káàntì lọ bẹ́ẹ̀ yẹn o. Èmi ń káàntì bọ́ yẹn lè má gbọ́. Because tí n bá ń sọ̀rọ̀ tí n bá fi súnmọ́ yín ẹ máa gbóhùn mi ìdẹ́fẹ́ kẹ́ gbóhùn mi. Now màá ma. Ṣé tó bá ti. Kí lẹ sọ? Tó bá ti kàdé 3 máa ṣàrà díjú àbí. No, ẹ díjú báyìí sí náà. Mo ti ń kà á lọ. Ó yá, mo ti díjú báyìí. Ok, ẹ máa dáhùn ìbéèrè tí mò ń béèrè yìí. Bọ́ ẹ lè yájú yín, ẹ má wọrí. Ẹ lè yájú yín kí n má dẹ́rù bà yín. Okay. Bẹ́ẹ̀ ṣe wà yìí. Mi ì lè sọ wípé òótọ́ ọ̀rọ̀ lẹ ń sọ, mi ì dẹ̀ lè sọ pé ẹ̀ ń parọ́. But nǹkan tẹ́mi rò ni pé ẹ ní ìdí cash. You have so much money débi pé ẹ ní ìdí money. Okay. Ẹni òkè ṣé mo òótọ́ ọ̀rọ̀ mo sọ ni àbí irọ́ mo pa? Mo ní ẹ lówó débi pé ẹ ní ìdí owó mọ́. Ṣé ẹ sì ní ìdí owó àbẹ́ẹ̀ ni? Mo ní ìdí owó. Ó bí pé kò sẹ́ni tó máa lówó tí yóò sì ní ìdí owó àbí? Ok. Bẹ́ẹ̀ni. Mo agree pẹ̀lú yín bẹ́ẹ̀ yẹn. Now prank tí mo prank yín ni pé mo ní kéèyàn kan pè yín wípé òun sẹ́ǹdì owó sí yín wípé kẹ́ ẹ dá owó yẹn padà. Owó èwo? Mo ní èèyàn kan pè yín recently ó sọ pé òun ṣe mistake sẹ́ǹdì owó sí yín. Yes. Wípé kẹ́ ẹ dá owó yẹn padà. Yes. Ìgbà tẹ́ni yẹn pè yín yẹn kí ló wá sí yín lọ́kàn mo fẹ́ mọ̀. Nǹkan tó wá sí mi lọ́kàn ni pé ó bèrè wọ́n tọ́ ẹ̀ tó ti ní account number mi. Ok. Ó ní mo ní òkè tí máa lọ wò ó tí máa rí owó ẹ̀ padà. Mo dẹ̀ ṣe ẹ̀tẹ̀ adé báńkì torí ẹ̀ gan ló jẹ́ kí n náwó mọ́tò lọ dúró. Mo ò dẹ̀ rí owó yẹn. Mo dé ẹ̀fẹ́ kókó mi ní ọmọ ọdún tó láti Ìjẹ̀bú wá bí yàtọ̀ Abẹ́òkúta. Torí mi fẹ́ owó olówó ó dà mí tèmi láéláé. Tẹ́tà ló pé. Ọmọ ìwá owó olówó kó dà kan rán lè lo tí kò kí máa ní sísì. Mo á dá padà. Mo dé ẹ̀fẹ́ fún mi níbi yìí. Mi ò dẹ̀ mọ tó ti kọ́ ọ̀dọ́ obìnrin ní àbí. Bẹ́ẹ̀ni. Ta ló plan ẹ̀? Ṣé ìwọ ni? Èmi mò ń prank yín náà. Mo fẹ́ shake yín, mo fẹ́ mọ bẹ́ẹ̀ ṣe strong sí. But nǹkan ẹyọ kan tó mú mi tiẹ̀ máa pè yín padà ń sìn ni pé a lot of Nigerians wọ́n believe pé ìta gbẹ. Ó tọ́ wà lẹ́yìn tí nígbà pé wọ́n ṣọ́ lọ. Ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yẹn mi gbọ́ dáadáa. Ṣé ń gbọ́ mi? Ibùkún màmí mọ̀ sí. Mo ní ìgbà tí Nàìjíríà sọ pé àwọn ní ìdòwò èèyàn kan wá ṣe mistake send owó sí yàn. Ṣó máa rówó yẹn gbà padà báyìí? Bọ̀ wípé ẹ̀yin sọ wípé ẹ rí owó yẹn o. Bọ̀tẹ́ ẹ bá rí ẹ máa dá padà. Ṣé mọ̀ pé tó bá yẹ pé ẹ ní plan láti dá owó yẹn padà lóòótọ́ lódodo ẹ ní máa fẹ́ nìyẹn sọ̀rọ̀. Ẹ ní tó yẹ pé ẹ máa rò pé owó yẹn tí bá ti mú owó yẹn báyìí mi ní gbé kọ́ ẹni yìí mọ́ mi tiẹ̀ dé. Bọ̀ torí pé ẹ fẹ́ dá padà ó ní bẹ́ẹ̀ ṣe ń bẹ́ẹ̀ nìyẹn sọ̀rọ̀. Gbogbo ọ̀rọ̀ tẹ́ ẹ̀ sọ ni mò ń gbọ́. Ọ̀rọ̀ yìí ẹni tí mo gbéṣẹ́ yẹn fún gan èmi àti ẹ̀fẹ́ ẹ̀ jà ó dàbí pé má ní ẹni ẹlẹ́ni lára mo ní listen this is the job
that I was called to do. You have to do it. Ó bá jẹ́ ọlọ́pàá ni ẹ ṣé ó fẹ́ mú mi ni. Gbogbo ẹ̀ náà ni mí, ọlọ́pàá ni, sójà ni, army, gbogbo ẹ̀ ni mí. Mo wá ní Ó dáa o. bọ̀ Ọlọ́run wá ṣe kankan. Nǹkan tọ́lọ́run ṣe ni wípé ọ̀rọ̀ yẹn torí pé everyday ẹ mọ ibi táwa kí n má dárúkọ anywhere ẹ mọ ibi táwa ń gbé ẹ dẹ̀ mọ ibi táwa máa ń rìn sí. A máa ń rí oríṣiríṣiríṣiríṣiríṣi. Fóònù tá a máa ń lò yìí táwọn èèyàn bá fẹ́ send recharge card sí ẹlòmíì ó lè lọ sọ́dọ̀ ẹlòmíì. Wọ́n máa wọ́ndà pé báwo ni mo ṣe nọ́mbà báyìí mo type báwo ló ṣe ó lè jẹ́ pé nọ́mbà míì ti miss téèyàn ò mọ̀. Ẹlòmíì tó bá fẹ́ recharge káàdì 200 naira àbí 500 naira ó lè jẹ́ another amount ló máa tẹ̀. If àwọn business center yẹn tó bá fẹ́ send owó sí ẹlòmíì àbọ̀ fẹ́ recharge káàdì ẹlòmíì wọ́n máa ṣe mistake. Now torí wípé kò sótítọ́ mọ́ òtítọ́ ó kò fẹ́ẹ̀ sí mọ́ yes. Àwọn èèyàn wọn wá nígbàgbọ́ wípé tí n bá ṣe mistake o ọkàn mi sì gbọdọ̀ balẹ̀ torí pé àwọn èèyàn mi wọn ò ní jẹ ègún. Bẹ́ẹ̀ ni náà. So mo wá wò pé wìtì nǹkan tó ń ṣẹlẹ̀ yìí tẹ́ ẹ fi sọ wípé kẹ́nìyàn má wọrí tẹ́ ẹ fi lọ́kàn balẹ̀. Ẹ̀rù bà mí pé so Nàìjíríà tá a sọ pé ó le kókókókókókókó. Wọ́n ṣe gbogbo èèyàn ló nígbàgbọ́ pé ibi tí Nàìjíríà bá tì mí sí náà ni màá lọ. A ní láti jẹ́ ọmọlúwàbí. Nàìjíríà ìjà. Nàìjíríà ìjà. Agbára Ọlọ́run. Ó bẹ̀rẹ̀ pé bàtà dá ẹ àwọn lè má sí mọ́. Ọlọ́run ajá wà o. Ọlọ́run ajá wà o. Ọlọ́run ajá wà. Àmín. Sọ̀rọ̀ bí ẹ̀ tá a bá sí mọ́ ẹ tún máa sọ lẹ́yìn wa pé àwọn ti lọ àwọn èèyàn gidi. Owó yẹn mo sọ pé mo jẹ́ bá rí màmá owó mo ní kí lórúkọ yìí kò tẹ̀lé ń dúró kàn mọ́. Nọ́mbà yẹn wà lọ́dún. Ṣe rí nǹkan tí mo fẹ́ sọ gangan kó má dàbí pé mò ń disturb yín púpọ̀ jù. Lóòótọ́ ni ẹni yẹn send owó. But owó yẹn kò dọ́dọ̀ yín. Kò dọ́dọ̀ yín rárá. Now a wá ń wò pé tí owó yẹn o ẹni tó receive owó yẹn kò ní mọ bí tówó yẹn ti wá. Ó kàn máa wò pé owó wò lélẹ̀. A wá fi ẹni yẹn lẹ̀ láti on the 4 ló ti ṣẹlẹ̀. A wá fi ẹni yẹn lẹ̀ pé kó sì máa ro wípé owó yìí o tó jẹ́ owó tó kàn wọnú àkáǹtì mi ṣé kí n ná ni àbí kí n ní sùúrù bóyá ẹni tó ní máa béèrè àbí wípé bóyá báǹkì máa padà fàáyọ padà. A fẹ́ kí ẹ ti ro oríṣiríṣiríṣiríṣiríṣi ká tó pè yín. Ìgbà táwa máa pè yín ẹ wá sọ pé ẹ rí. Ṣé mo pé ó máa dàbí pé ẹ ń parọ́ nìyẹn tó yẹ yín. Ọlọ́run mọ̀. God bless you. Ibi tí mo fẹ́ kẹ́ ẹ lọ gan ẹ̀yin mọ̀ pé ẹ parọ́ Ọlọ́run dẹ̀ mọ̀. Bọ̀ lọ́kàn tiwa wípé ẹni yìí sọ pé òun ò rí ó mì pé ẹni yìí ti ń fèlì test nìyẹn o. A wá ní láti lọ sí báǹkì pé owó tí a send yìí o ó ti kúrò lákàǹtì. Ẹni yẹn dẹ̀ sọ pé òun ò rí. Ẹ ní láti ṣe investigation ibi tówó yìí á sí. Báǹkì ní pé àwọn ní láti chẹ́ẹ̀kì àkáǹtì tí ó sẹ́ndì owó yẹn. Wọ́n dẹ̀ rí pé owó yẹn ti kúrò lákàǹtì tó change owó. But àwọn ò lè fún wa ní information ẹni tọ̀hún yẹn bóyá ó débẹ̀. Ibi ká sọ fẹ́ nìyẹn kó print statement. Ìgbà yẹn ni ọ̀rọ̀ pé ká print statement fi jáde. But ìgbà tó máa dijọ́ kejì
ìgbà tó máa dijọ́ kejì báǹkì sẹ́ǹdì owó yẹn padà ó mì wípé owó yẹn ò dọ́wọ́ yín. Mi ò rí o. Bọ̀ ibi tẹ́yìn ti pass ni wípé ẹ̀ ń bá ẹni yẹn sọ̀rọ̀ ṣé mọ̀ pé tó bá jẹ́ pé ẹni tí ò ní rẹ́dì láti dá owó yẹn padà ni ó sì máa expect owó yẹn bọ̀ kò ní fẹ́ gbé kọ́ọ̀lù ẹni yẹn mọ́ ó máa rò pé má jẹ́ kí n bẹ́ẹ̀ nìyí sọ̀rọ̀ kówó yẹn ṣáà wọlé lèmi ń dúró dè abẹ́rẹ́ rò bẹ́ẹ̀ yes now torí irú ẹ̀ ti ṣẹlẹ̀ rí tó jẹ́ pé èèyàn kan wọ́n ṣe mistake wọ́n fẹ́ sẹ́ndì 3,000 naira wọ́n wá sẹ́ndì 30,000 ẹ má yẹ kí n tàn yín ọ̀rọ̀ yìí kò sọ̀rọ̀ kékeré ẹni yẹn tún ní láti máa sọ fún ẹni tó ń pè pé you are very stupid ẹni tó yẹ kó pity pé ó tún sọ pé you are a fool you are a stupid ó mì wípé kò kí ń ṣe gbogbo èèyàn ló máa ń rẹ́dì láti consider ẹlòmíì tó ń béèrè pé ẹjọ́ ẹ ṣe nǹkan báyìí fún mi mistake báyìí ni mo ṣe wọ́n á tún bá a dákun ni tó dẹ̀ jẹ́ wípé tẹ́ ẹ bá tún bá a dákun ẹni tó ti wà nínú pain tẹ́lẹ̀ tẹ́ tún bá a dákun kò ní da. So on this note I will want to say with all pleasure and the power given to me by the person tó sọ wípé òun fẹ́ kẹ́ ẹ sọdún rere ọdún ayọ̀ ọdún ìdùnnú ó ní owó yẹn o is for you ó ní owó yẹn o is for you but èmi ni mo kàn decide pé mo fẹ́ prank yín because ó ti send owó yẹn sí mi pé give it to this person ló yẹ yín bẹ́yẹn kò ṣẹ̀yìn nìkan ló fún lówó o ẹ má jẹ́ n tàn yín o kò ṣẹ̀yìn nìkan o ó fún àwọn tó pọ̀ ní owó wípé kán fi ṣe ọdún ìyẹn ló fún mi ní ọkàn balẹ̀ pèsè tá a bá sọ pé àwọn èèyàn kan ò dáa àwọn èèyàn kan ò dáa àwọn èèyàn kan ò dáa àwọn èèyàn sì dáa o Ọlọ́run jẹ́ ká pàdé àwọn tó dáa káwa náà dẹ̀ sì máa hùwà tó dáa torí pé tá a bá ń hùwà tó dáa èèyàn tó dáa máa pọ̀ ní àwùjọ ní society wa. So nǹkan tí mo ní kí n sọ fún yín nìyẹn o ẹ ṣe àdúpẹ́ o mo ń gbọ́. Ẹ gbọ́ tó bá sọ pé anonymous ẹni tí ó kàn fẹ́ kó jẹ́ wípé tí ẹ bá ti ń dunnú ẹnikẹ́ni tóun bá ṣoore fún tó bá ti ń dunnú inú tòun náà máa dùn òun lẹni náà orúkọ ẹni náà mo ń gbọ́ yín. inú ẹ náà á dùn lágbára náà. àmín pẹ̀lú fámìlì ẹ̀. mi mọ́ bọ́lá ní báàlù bẹ́ẹ̀ kò ní bóyá obìnrin ni o bóyá obìnrin ni o mọ́. bẹ́ẹ̀ ẹni yẹ tó bá wà inú àwọn máa dùn sí. àmín. torí mo ò rí ṣùgbọ́n Ọlọ́run rí. bẹ́ẹ̀ni. Ọlọ́run ló wù ú lọ́kàn ó ń ṣe ìwọ̀n tó wù ú. Ọlọ́run dẹ̀ wù àwa náà àwa náà ṣe nǹkan tó wù wá. torí ìgbà tí ẹni ẹ pè mí pé ọ̀nà tí ẹ sẹ́dà káàsì ojú nọ́mbà mi fóònù mo ní. èèyàn tó lè rí ní nọ́mbà ìgbà àbí orúkọ wọn ó ṣàǹyà mí lẹ́nu. bẹ́ẹ̀ ṣe mọ̀ bí n pé èmi ò jáde lọ síbí. bẹ́ẹ̀ni. láti kọ́ mi ọdún márùn-ún sẹ́yìn POS mo lò. mi ò dé báńkì àgbà tí la fi ń gbowó ní báńkì àgbà tí ATM bẹ́ẹ̀ sáà. ó tẹ̀ tún ẹ̀fáà kan kí tó lọ. ó tún ẹ̀fáà mọ́ mi lára kí tó lọ. so ló jẹ́ kí bẹ́ẹ̀ kàn sún mi. kó tó ṣiṣẹ́. ojú yín rí.
tí mo bí ọmọ kí wọn gba èèyàn ò lè báyọ̀ ṣe bẹ́ẹ̀ni 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 àbí kó ṣe fún ara rẹ̀. bẹ́ẹ̀ni. Mo lọ sí ẹja ní orúkọ bẹ̀ nítorí tó Táíwò nǹkan tó kí tó Táíwò kù. Bẹ́ẹ̀ni unity àbí kankan. Àti kan nípa ìkan níbi tó bẹ̀rẹ̀. So ló fà á tí mo náà pọ̀ ìjọ ẹ̀ tí mo tún dé mo dé láti báńkì ni mo ní ọ̀pọ̀ ọ̀sán ni mo ṣáde ṣe. Ó kàn di ọ̀tọ̀ ọdún kan ní pẹ̀lú. Mi tẹ̀ bí ìgbóló ti ní ọ̀bà mi jẹ ẹ̀. Fún àwọn obìnrin ni. Ó kàn ní ohun pé owó sí ní ìlú mọ́tò tí wọ́n lọ tó ti padà sí lọ gbọ́ báńkì yẹn padà. Ọ̀dọ̀ dà. Mo lè ní àbẹ̀. Ilé ní èní ìgbọ̀gbọ̀n máa wà dé. Mo kí mọ́ mi. Wọ́n ń lọ ní owó olówó ní àdápadà ọmọ náà. Ilé ìgbé tá pè yín. Kí ló pè yín ní tí ìgbà fẹ́ kẹ́bọ̀ ní kẹ́bọ̀. Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ẹ tí ò bá bẹ́ẹ̀ni tẹ́ ẹ bá fẹ́ dá owó yẹn padà ní ẹ ní sọ bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. Mo ní so owó yẹn 10,000 owó kékeré tó mo ní ẹ̀jẹ̀ ìjà padà. Wọ́n ní wọ́n ní lọ báńkì náà. Ọlọ́run aṣọ ẹ̀. Àmín. Kò jù bẹ́ẹ̀ lọ. Ẹ ṣé gan ni ẹ ṣé gan ni. Ṣé ẹ rí i pé nǹkan tó fi dáa kéèyàn jáde láti ilé rere nìyẹn ẹni tó bá jáde láti ilé rere àwọn ará ilé ẹ̀ wọ́n máa ṣe nǹkan tó jẹ́ òtítọ́ òun gangan náà máa ṣe kí ni. Ẹ mọ̀ pé tó yẹ pé èèyàn burúkú làwọn wọ́n máa ní a ní ìdí owó má dá padà torí pé torí pé àwọn náà kì í ṣèyàn burúkú wọ́n ní owó olówó nǹkan tó fi kọ́ wa láti kékeré nìyẹn pé nǹkan tí ò bá kí ń ṣe tìyẹ má mú. Ṣé rí Ọlọ́run máa bless gbogbo wa o Ọlọ́run máa bless gbogbo wa but ká má rò pé nǹkan tá a ní ìdí látọ̀dọ̀ Ọlọ́run owó ńlá tó bá wọ ó máa ṣe tó bá wọ ó máa ṣe tí ò bá ṣe ìyí tẹ́ ẹ níyẹn tẹ́ ẹ ń mí tẹ́ ẹ ń lọ tẹ́ ẹ ń bọ̀ yẹn oore náà ni ó jowó lọ àwọn kan lówó wọn rí náà àwọn kan rówó wọn lè rìn àwọn kan lówó wọn lè sọ̀rọ̀ ẹ sì lówó ẹ ní owó bọ̀ ọ̀nà míì lẹ́gbàá ní owó yẹn ẹni tó fẹ́ tún ojú ẹ̀ ṣe ń sìn tó lòun ò rí náà ó lè fi bílíọ̀nù ó lè fi ṣe ojú yẹn ìwọ tó ní bílíọ̀nù ó wá lójú yẹn ṣe rí i pé Ọlọ́run agbára Ọlọ́run pọ̀ torí ẹ̀ ni mo máa ń sọ fún àwọn young guys wa pé má sọ pé o fẹ́ ta nǹkan kan lára ẹ̀ ipò fẹ́ fi wá owó. Torí máa gbọ́ láti. ń gbọ́ yín. Ìgbà tí ń wà ẹ́ pè mí. Mo ní come I'm not a kid. Mo ní I will give you your money. Your money is in my account. Know that. Maybe kó jẹ́ 10 naira money. So far it's not far. Mo ní lẹ́yìn ìgbà tí ìṣètò mi. Mo ní máa fún ẹ kọ́dà. Ọdẹ ní ayé Abẹ́òkúta lójú bọ́ọ̀lù. Ó jìnnà. Ẹ wò ẹ jẹ́ àdúpẹ́ ṣe rí pàtàkì jùlọ now ẹ ń pé mo ní mò ń prank yín ara prank yẹn ni pé ó yẹ kémi àti yín kí n ti pè yín ká ti jọ sọ̀rọ̀ tẹ́lẹ̀ ẹ dẹ̀ ní pé kí n má gbé kámẹ́rà wá kí n má wà bọ̀ ó ń ṣe live recording bọ̀ gbogbo ọ̀rọ̀ tá a sọ kò sí yìí tó burú ń bẹ̀ torí ẹ̀ ni pé mo fẹ́ seek permission yín pé ẹ ní sùúrù ẹ fẹ́ kí ìyẹn tún di ìgbà tọ́lọ́run bá sọ pé màá yọjú sí yín lọ́wọ́ yìí. Àwa rí mi dágbà Ọlọ́run. So
eléyìí sì nǹkan tá a sọ nǹkan tó dáa la sọ mo lè post eléyìí torí mo fẹ́ kẹ́ fún mi go ahead pé kí n post ẹ̀. Post ẹ̀. Àwọn náà. Normally life ló yẹ kí n ṣe but torí pé mi lè gbá ojú olójú láì ṣe pé mo take permission mo fẹ́ post ẹ̀ so ẹ ṣé gan ni o after the program a sì máa sọ̀rọ̀ máa pè yín a máa sọ̀rọ̀ ṣẹ́gbọ́n ẹ ṣé gan ni all right ẹ bá mi kí mọ́mí ẹ kí everybody ẹ kí gbogbo àwọn ọmọ yín àti ìyàwó àti everybody ọlọ́run á gbàdúrà wa. Ó dàbọ̀. Yeah, bye. Here you have it, people. It's good to be good. Somebody said, give this amount to this, to this, to this, to this, to this, to this. He stated it clearly. He said, give them according to how I listed it. And on my own, I decided to prank somebody that I know that will not put me in trouble because I don't want trouble. I don't like trouble. And this man is my brother, is very, very dear, very, I don't know. So I say, let me prank him. Let me know whether he's a fake brother or he's a good brother. And he has proven to me that he's a good brother. So wherever you are now, whenever you are seeing this video, please be a good example to other people. Let people take good part from yours, from your own, so that they can emulate and practice that. For our sponsor, who has been kind to hear from us about things we say or we see around, we want to say, God bless you. God bless you. God bless your family. May God continue to uplift you. We will be celebrating you in bigger form. Yes, you want to remain anonymous. We agree to that. And we will not relent in celebrating you. We wish you long life in good health. May God Almighty continue to bless you. As you put smile into people's faces, may God Almighty to forever, forever, forever continue to bless you, your wife, your children, your parents, your siblings, all the people that you care so much for. May God Almighty do that for you and do that for us too. Ọlọ́run ọba àjọkẹ́ ayé ọba sàkẹ́ ọ̀run á máa bùkún yín, á máa dúró tì yín, á máa wà pẹ̀lú yín, ẹ ní ṣìṣe o. Gbogbo nǹkan tẹ́ fún àwọn èèyàn náà, wọ́n fi ìdùnnú gbà, wọ́n dẹ̀ máa rántí yín fún nǹkan tó dáa, fún ìdùnnú àtayọ̀. On that note, I would like to say to everybody out there, wherever you are, wherever you live, whatever the condition or the situation around you, they said no condition is permanent. You have heard me saying all this, not because I know it too much. It's just because I see good people that I want to copy things from. So therefore, you have heard that somebody gifted some people out of what he had. You too can do the same. Whatever you have, look for people that need it. No amount is too small for you to share with people. Make people happy. Put smile on people's faces. By doing so, when you get home, you will smile. You will know that what you have done is something that worth rewarding. And may God Almighty accept our ibadah and put smile into our faces. So good is good to be good. Always practice to be good. Endure to do what is needed. Because when you look at what you need,
You need almost everything. Even what you add is not enough. Everybody need more. But no matter how little what you need is, you can take little, maybe 5 to 1% of it, give it to people that need it most, because no amount of gifts, there's no little gift. No matter what, anything you give out, you are giving it out for somebody to make use of. And therefore, God will give you everything that you need to. On that note, I would like to say again, Nigerians, friends, family, the struggle of life never stops. Be consistent on whatever you do. And make sure that Nigeria see you as a good example. Contribute to development of the country. Contribute to development of your family. Contribute to development of yourself. If you do anything well, you have done a great contribution to the country. On that note, I want you to know this is just the beginning of our success. We'll have more, more successful life than we have had in the past by the grace of God. No economy will pull us down. We are here to rise. We are here to succeed. We are here to make difference. And whatever change we made, the impact will show on the people, will show on Nigeria economy, will show on every one of us. On that note, I would like to say thank you everybody for watching. Please kindly subscribe to the YouTube channel. If you are watching on Facebook, please try subscribe to our YouTube. We need you people. We need to grow the channel. We need to get to the top. With you, with your support, we can do it. Have a nice day, everybody.